mo kí yín kú kalẹ̀ sórí ètò yín àwọn ìwé ìròyìn ìjọ àgùdà ilẹ̀ yorùbá ti ọ̀sẹ̀ yìí. òní lọ́jọ́ 23 oṣù kejì 2025 lẹ́yìn ikú olúwa wa. láti iléeṣẹ́ rédíò Space TV ìlú ìbàdàn láti ń kàn sí yín. ẹ má bínú pé apẹ́ lọ́sẹ̀ yìí já yìí sò yìí tí kì í tán nílé aláǹtakùn ló fà á. ṣáájú ẹ gbọ́ kókó inú àwọn ìwé ìròyìn náà. lójú ìwé kìíní ti Catholic Weekly Independent láti rí kà pé ẹkùn ìjọ àgùdà ti ọ̀yọ́ ti ní àlùfáà tuntun 3 àti díákónì 3. ìpayà lórí ogunlọ́gọ̀ ìdánipadà sílé ààrẹ Trump ojú ìwé 10 ló wà. bíṣọ́ọ̀bù àgbà gbégúnrìn gbóríyìn fún ẹgbẹ́ Cayenne. The Catholic Era síde ìwé tiẹ̀ lọ́sẹ̀ yìí pé ẹ bọ̀wọ̀ fún ìyapa ẹ̀sìn o. ìjọ àgùdà ló sọ fún ìjọba orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀. ìjọ àgùdà èkó ṣàjọyọ̀ ayẹyẹ ọjọ́ ọdún olólùfẹ́ ìyẹn ní Valentine pẹ̀lú bíṣọ́ọ̀bù wọn àgbà. ọkọ̀ ojú irin ọlọ́ta bullet train yóò dín ìrìn àjò èkó sí àbújá kù sí wákàtí 3 péré. ojú ìwé 4 Catholic Herald ló wà. àwọn àlùfáà àwọn olùfọkànsìn pẹ̀lú àwọn ọmọ ìjọba bíṣọ́ọ̀bù ọdẹ́tóyìnbó yayọ̀ ọjọ́ ìbí rẹ̀ CDA rock ló fi sójú ìwé 1 rẹ̀. ẹ jẹ́ ká sowọ́pọ̀ láti kọ́ nàìjíríà tó dára jù yìí lọ o. àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ló ké gbàjarè bẹ́ẹ̀. sákrámẹ́ǹtì ìbá ti ṣe kókó fún ìgbàlá o. bíṣọ́ọ̀bù ọdẹ́tóyìnbó ló sọ bẹ́ẹ̀ ojú ìwé 13 CDA rock ló wà. kókó ìròyìn kan láti inú ìwé The Partner sọ pé Santos fi ọ̀pọ̀ àṣeyọrí ńlá rẹ̀ hàn bí ó ṣe ń ṣe ayẹyẹ 70 ọdún. Santos at 70 recorded huge success. English. ní báyìí ẹ jẹ́ kí a kàn lu ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. ayọ̀ gbọ́kàn àwọn àlùfáà àti ọmọ ìjọ ẹkùn ọ̀yọ́ ní ọjọ́ 15 oṣù yìí bí bíṣọ́ọ̀bù wọn Most Reverend Dr. Emmanuel Adétóyè ṣe bádéjọ́ ṣe gbọ́wọ́lé àwọn díákónì 3 tó sì sọ wọ́n di àlùfáà àti àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà 3 tó gboyè díákónì. àwọn àlùfáà tuntun 3 náà ni Reverend Father Francis Oyègbọ́lá, Reverend Father Leonard Ajèrèọlá àti Reverend Father John Àyànwọlá. àwọn díákónì tuntun 3 náà sì ni Reverend Sylvester Akínwálé, Reverend Sylvester Dúrówojú àti Reverend Gideon Audu. ìgbọ́wọ́lé lórí yìí ló wáyé ní St. Patrick Catholic Church Fìdítì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bíṣọ́ọ̀bù Bádéjọ́ gbàdúrà fún àwọn olóyè tuntun 6 yìí ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti ṣe àṣeyọrí náà. ìpayà bẹ́ sílẹ̀ lórí ogunlọ́gọ̀ ìdánipadà sílé tí ààrẹ Trump ń ṣe ní ilẹ̀ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́. gẹ́gẹ́ bí Catholic Weekly Independent ṣe sọ kì í ṣe ìròyìn tuntun mọ́ pé ààrẹ Trump lérí láti bẹ̀rẹ̀ sí ní dá àwọn tí kò ní ìwé ìgbélùú Amẹ́ríkà padà sí ìlú wọn. ìròyìn yìí wá ní ahọ́n àwọn ọmọ Nàìjíríà kan ti wá jábọ́ sí ẹnu wọn bí àwọn fọ́nrán orí ẹ̀rọ ayélujára kan tí kò fìdí múlẹ̀ ń fi hàn bí àwọn agbófinró ìlú Amẹ́ríkà ṣe ń wá àwọn ọmọ ilẹ̀ Áfíríkà ní tipátipá wọnú ọkọ̀ lójú pópó wọn. ìpayà yìí tún le sí nígbà tí ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tún gbé kìlọ̀ jáde pé kí àwọn ọmọ ilẹ̀ Áfíríkà tí kò bá ní ìwé ìgbélùú lọ́wọ́ ní Amẹ́ríkà má ṣe lọ sí àwọn ọjà tí wọ́n ń pè ní African market àti international market. ìròyìn tẹ̀síwájú sọ pé àwọn ọmọ Nàìjíríà kan tilẹ̀ ń kùn pé ìpayà yìí ti dá àwọn èrò àwọn rú. wọ́n ní àwọn kò tilẹ̀ lè lọ síbi iṣẹ́ mọ́ nítorí ìbẹ̀rù ICI yìí ni wọ́n pè ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. igun oníbodè ilẹ̀ Amẹ́ríkà kan ló ń jẹ́ ICE ni wọ́n pè. Anxiety over mass deportations by Trump ojú ìwé 10 ló wà.
bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin gbóríyìn fún ẹgbẹ́ Kayan. Iṣẹ́ yìí ló fi rán àròlé rẹ̀ Very Reverend Father Gregory Oyelami sí ibi ayẹyẹ àwọn ẹgbẹ́ Kayan ní àkókò ọjọ́ ọdún júbílì ìrètí wọn ní ọjọ́ 15 oṣù yìí. St. Gabriel Catholic Church Mọ́kọ́lá Ìbàdàn ni ayẹyẹ yìí ti wáyé. Nígbà tí ó ń jíṣẹ́ bíṣọ́ọ̀bù àgbà náà Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin, àlùfáà Oyelami ní bíṣọ́ọ̀bù yin àwọn ẹgbẹ́ Kayan láwo fún mímú ayọ̀ ìrètí sọjí nínú àwọn ènìyàn nígbà gbogbo nípasẹ̀ oríṣiríṣi eré ìdárayá tí wọ́n ń fi mú ọkàn àwọn ènìyàn balẹ̀ ní àkókò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti sọ ọ̀pọ̀ dákúrẹ̀tẹ̀. Ó ní èyí ń fún àwọn ènìyàn ní àǹfààní láti gbé ìrònú kúrò lára kí wọ́n sì tún èrò wọn pa. Archbishop Abégúnrin commends Kayan. Ojú ìwé tó gbẹ̀yìn The Catholic Weekly Independent ló wà. The Catholic Herald síde ìwé ìròyìn rẹ̀ tọ̀sẹ̀ yìí pẹ̀lú àkọlé tó wípé ẹ bọ̀wọ̀ fún ìyapa ẹ̀sìn o. Ìjọ Aguda ló kìlọ̀ bẹ́ẹ̀ fún ìjọba orílẹ̀-èdè yìí. Olú ilé-iṣẹ́ ìjọ Aguda l'Àbújá CSN ló gbé èrò àwọn bíṣọ́ọ̀bù ìjọ Aguda Nàìjíríà lórí àwọn ọ̀rọ̀ tó kan ìjọba orílẹ̀-èdè yìí gbọ̀ngbọ̀n jáde sínú ìwé ìròyìn yìí. Níbi ìfikùlukù wọn ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ṣe nílùú Àbújá lọ́dún yìí ni wọ́n ti sọ pé ìdámọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí ló ṣe pàtàkì jù, èyí kò sì gbọdọ̀ di àtẹ̀mẹ́rẹ̀. Wọ́n wá tẹ̀síwájú láti sọ pé ìwé òfin orílẹ̀-èdè wa fààyè gba gbogbo ẹ̀sìn yòówù. Ìdí sì nìyí tí ìjọba gbọdọ̀ ṣọ́ra láti má fi àyè gba ìdẹ́yẹsí àti ìtakò ẹ̀sìn kankan. Ìjọ Aguda Èkó ṣàjọyọ̀ ọdún olólùfẹ́ Valentine pẹ̀lú bíṣọ́ọ̀bù wọn àgbà Most Reverend Dr. Adéwálé Martins. Ayẹyẹ yìí ni Herald sọ pé ó wáyé ní Catholic Church of the Ascension International Airport ní ìlú Èkó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ló bá wọn péjọ níbi ayẹyẹ náà pẹ̀lú àwọn ọmọ ìjọ wọn. Lára àwọn àlùfáà tó wà níbẹ̀ lọ́jọ́ náà ni akọgun ìyọnà chaplain àwọn ọmọ ìjọ Èkó Reverend Father Oscar Obi. Àwọn tọkọtìyàwó kan tilẹ̀ fi àsìkò náà tún ìlérí ìgbéyàwó wọn ṣe. Lagos Archdiocese celebrates 2025 Valentine's Day with the Archbishop. Ojú ìwé 4 ló wà. Ọkọ̀ ojú irin ọlọ́ta bullet train yóò dín ìrìn àjò Èkó s'Àbújá kù sí wákàtí 3 péré. Nígbàtí olùdarí ilé-iṣẹ́ Geofocus Consortium engineer Yinka Idris ń sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe ọkọ̀ ojú irin lórílẹ̀-èdè yìí ló fèsì wípé òun yin ìwòye ìjọba ààrẹ Tinubu láwò lórí àwọn àkànṣe iṣẹ́ gbogbo tí ó dáwọ́lé, ní pàtàkì jùlọ ti ọkọ̀ ojú irin ọlọ́ta yìí, èyí tí yóò dín wákàtí tí àwọn arìnrìn-àjò láti Èkó lọ sí Àbújá yóò máa lò lójú ọ̀nà kù láti oní wákàtí 12 sí oní wákàtí 3 péré. Ó sọ síwájú sí pé èyí yóò ní ipa rere pàtàkì lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Lagos Abuja bullet train to cut travel time to 3 hours. Àwọn àlùfáà, àwọn olùfọkànsìn pẹ̀lú àwọn ọmọ ìjọ Àgùdà bá bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó yayọ̀ ọjọ́ ìbí rẹ̀. CDA Rock sọ wípé ìdùnnú ṣubú layọ̀ ní ẹkùn ìjọ Àgùdà ti Abẹ́òkúta nígbàtí àti àlùfáà àti àwọn olùfọkànsìn pẹ̀lú àwọn ọmọ ìjọ ti Abẹ́òkúta àti àwọn tí kìí ṣe ti Abẹ́òkúta pàápàá péjọ láti yayọ̀ ọjọ́ ìbí pẹ̀lú Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tóyìnbó tí ṣe bíṣọ́ọ̀bù Abẹ́òkúta. Ayẹyẹ yìí ní CDA Rock ló wáyé ní ọjọ́ 28 oṣù kìíní ọdún yìí. Ọ̀pọ̀ tó sọ̀rọ̀ lọ́jọ́ náà yin bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó láwo fún irúfẹ́ ìdàgbàsókè tó ti bá ẹkùn ìjọ Àgùdà ti Abẹ́òkúta láti ìgbà tó ti gorí àlééfà gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì fún ẹkùn náà ní ọdún 2014. Wọ́n ṣàpèjúwe rẹ̀ bí akíkanjú ènìyàn tí ó sì tún gbóyà pẹ̀lú. Wọ́n wá gbàdúrà fún ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run lórí rẹ̀.
ẹ jẹ́ ká sowọ́pọ̀ láti kọ́ nàìjíríà tó dára jù yìí lọ o. gbàjarè yìí wà lára àbájáde ìpàdé àwọn bíṣọ̀bù tó so ẹkùn ńlá ti èkó mú. ìpàdé wọn alákọ̀ọ́kọ́ nínú ọdún yìí ní CDA Rock ló wáyé ní ọjọ́ 21 oṣù kínní ọdún yìí ní St. Agnes Catholic Church, Maryland ní ìlú Èkó. ẹsẹ̀ yìí nínú àbájáde ìpàdé wọn náà ké sí gbogbo ọmọ Nàìjíríà pé irúfẹ́ ẹlẹ́sìn tàbí ẹ̀yà tí ẹnìkọ̀ọ̀kan wa ìbáà jẹ́, ó yẹ kí a gbé èyí sí ẹ̀gbẹ́ kan ni kí a wá parapọ̀ láti tún orílẹ̀-èdè yìí kọ́. wọ́n ní àwọn adarí tàbí olórí wa ló gbọ́dọ̀ síwájú fífi ìwà ọmọlúàbí hàn nípa ṣíṣiṣẹ́ fún òdodo, àìṣègbè pẹ̀lú wíwá ọ̀nà ọrọ̀ fún gbogbo ènìyàn. alága ìgbìmọ̀ yìí, Most Reverend Dr. Alfred Martins, bíṣọ́ọ̀bù àgbà ti ẹkùn Èkó, àti akọ̀wé wọn Most Reverend Dr. Francis Adesina, bíṣọ́ọ̀bù ẹkùn Ìjẹ̀bú Òde, ló fọwọ́ sí àbájáde ìpàdé náà. Let's unite to build a better Nigeria, Catholic Bishops. ojú ìwé 6 ló wà. sákrámẹ́ǹtì ìbátísí ṣe kókó fún ìgbàlà o. nígbà tí ó ń ṣe ìbátísí fún àwọn 66 ní St. Anne Catholic Church, Ìbàrà, Abẹ́òkúta, ní bíṣọ́ọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọ̀dẹ́tóyìnbó ti rán àwọn òbí àti alágbàtọ́ létí wípé ó yẹ kí wọ́n ó ti máa ṣe ìbátísí fún ọmọ wọn ní kété tí wọ́n bá ti bí wọn. ó sọ pé ìbátísí ṣe pàtàkì nítorí pé òun ni ìpìlẹ̀ ìgbàlà, òun náà ló sì ń sọ wá di ọmọ Ọlọ́run. ó fi kún pé ó ṣeni láàánú pé ọ̀pọ̀ àwọn tó ti dàgbà ni kò tí ì gba ìbátísí nítorí pé wọn kò lè kẹ́kọ̀ọ́ fún un mọ́, nítorí àwọn àádà ayé ti gba àkókò ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn, àti pé òbí tí kò bá tí ì ṣèbátísí fọ́mọ rẹ̀ láti kékeré ó ti dá egbò ẹ̀mí sí ilé ayé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ni. ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ní ojú ìwé 13, Baptism Necessary, Fundamental to Salvation, Bishop Ọ̀dẹ́tóyìnbó. ìwé ìròyìn The Partner sọ pé ilé ẹ̀kọ́ kan tó ń jẹ́ Santos fi ọ̀pọ̀ àṣeyọrí ńlá hàn bí ó ṣe ń ṣe ayẹyẹ 70 ọdún 70 years. ilé ẹ̀kọ́ St. Anthony Grammar School, Èsúré, Ìjẹ̀bú Mùsìn, tí wọ́n ń dàpè ní Santos, ṣayẹyẹ 70 ọdún ìdásílẹ̀ rẹ̀ fún odidi ọ̀sẹ̀ kan gbáko. lára ètò ayẹyẹ wọn náà ni ẹbọ mímọ́ mísà tí wọ́n rú ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún tó kọjá. The Partner sọ pé bíṣọ́ọ̀bù alákòóso ẹkùn náà Most Reverend Dr. Adesina wà níbẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlejò àgbà. bákan náà ni bíṣọ́ọ̀bù tó ti fẹ̀yìntì ní ẹkùn Ìbàdàn Most Reverend Dr. Alabajo wà ní ibi ayẹyẹ náà. oníwàásù ọjọ́ náà Very Reverend Father Gabriel Ọ̀rẹ́ṣẹ́gun, ẹni tí ó tún jẹ́ ọ̀kan nínú àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà, sọ bí ó ti yẹ kí wọ́n fi ọpẹ́ fún Ọlọ́run fún gbogbo àṣeyọrí tí ilé ẹ̀kọ́ náà àti àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde níbẹ̀ ń ṣe láti 70 ọdún wá. ó wá ní pàtàkì jùlọ bí ilé ẹ̀kọ́ náà ṣe kọ́ wọn jáde gẹ́gẹ́ bí ọmọlúàbí, èyí ń ràn wọ́n lọ́wọ́ nínú ìhùwàsí wọn láwùjọ. Santos at 70 recorded huge success. ẹ jẹ́ ń dánu dúró báyìí ná lọ́sẹ̀ yìí. ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ́ ò tún máa gbọ́ àkọ́tún ìròyìn yín, àwọn ìwé ìròyìn ìjọ Àgùdà ilẹ̀ Yorùbá. èmi àlùfáà Paul Aṣáwálé ló ń gbàdúrà fún yín pé sányán kì í tẹ́ láwùjọ aṣọ, ẹ ò ní tẹ́nu ẹgbẹ́. àmín àṣẹ.